Mercy and blessings from above descend ceaselessly on Medina. People feel the joy, people feel the love in the city of Rasulullah. A perfect path he laid for everyone. He lived and died for us, what have I done? I have forsaken his life, I have abandoned his way. Oh Allah, now my time has come. Deep in my heart I feel a change has begun. Deep in my soul I feel the warmth of the sun, burning bright with Iman on the road to Ihsan. All my obstacles I will overcome. Peace be upon Rasulullah, peace be upon Habibullah, peace be upon Muhammad, peace be upon Shafi'i, peace be upon Khair Khalqillah, peace be upon Muhammad. Innal hamdalillah الذي أرسل رسوله محمدا صلى الله عليه وسلم بالهدى ودين الحق يظهر على دين كله وكفى بالله شهيدا. أحمده سبحانه وتعالى واشكره وأؤمن به وتوكل عليه واستغفره وأتوب إليه واستعين واستهديه واعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. واصلي واسلم على خير خلق الله محمد المصطفى وعلى سائر الانبياء والرسل وعلى اله وصحابته اجمعين وعلى كل من دعا بدعوته وسن سنته واهتدى بهديه الى يوم الدين. بعد السلام عليكم ورحمه الله وبركاته. atodugbe kun ọpẹ́ tí àwọn àgbàlagbà ti dù ọlọmọsà gbọpẹ́ wa a sì tọrọ ààbò ìṣọ́lọ́dọ̀ Ọlọ́run kò ní ọ̀dọ̀ èṣù àṣetáni àgbò tí jẹ́ aburú pátá kọlọ̀kọlọ̀ wà ń bẹ̀. A sì bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ti àṣálẹ́ lórúkọ Ọlọ́run ọba aláàánú ọbọ̀ níkẹ́ ọba tó pé kò sí méjì ń bẹ̀ pò náà ní ọ̀sẹ̀dá wa. Òun ló ṣẹ̀dá sánmà àti gbogbo tí ń bẹ nínú sánmà àti ilẹ̀ èyí tó mẹ́rin àdámà àti ìdàdámà ń bẹ ọba wa náà ní ẹyọ kan ní kòkó méjì. Ọba yìí kò lórogún kò lọ́ba kan kò lọ́láfijọ́. Bákan ìlàjẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀bá ní ìṣúṣẹ́ rẹ̀ níṣe ìkẹ́ Ọlọ́run Ọlọ́run orí adé náà Ọlọ́ọ̀bá kó máa bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ látọ̀ ní gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jí sọ́lọ́ọ̀bá síwájú rẹ̀ láì yọ nìkankan lẹ́nu wọn. Atọrọ ìkẹ́ ìnà fún àwọn tí wọ́n bá ànábì lògbà tí wọ́n gbàgbọ́ tọkàntọkàn tá ń pè wọ́n ní ọmọlẹ́yìn ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà olówó tálákà olórí ọmọlẹ́yìn wọn Ọlọ́ba ń sọpọlọpọ̀ ìkẹ́ fún wọn. Àwa bẹ̀ Ọlọ́run jẹ́ kíkẹ́ náà kó dórí àwa náà Ọlọ́run kó fi síwánú ìkẹ́ náà. Àwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́jẹ́ wà nù ìkẹ́ náà. Mo kí gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá àti ẹ̀yin tí ẹ̀jẹ̀ ẹlẹgbẹ́ mi pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìjókòó tí à ń jókòó lásàálẹ̀ ìjókòó ẹ̀sìn ni tó sì ní àwọn oore tó pọ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ẹgbàwọ́ kan tó wá láti ọ̀dọ̀ ẹnu Sahih Muslim ó ní ijtama'a qawmun fi baytin min buyutillahi yatluna al-kitab wa yatadarasunahu fima baynahum illa nazzalat alayhim sakinah wa ghashiyatuhum rahmah
wafatul malaika wa dhakarahumullahu bima inda aw kama qala sallallahu alaihi wasallam. Ó láwọn èèyàn kan ò ní jókòó sí ọ̀kan nínú ilé Ọlọ́run tí sí mọ́sálásí, wọ́n kéré ló ń kà ní o, wọ́n pọ̀ ló ń kà ní o, káwá béèrè wíkí ni wọ́n ń ṣe ń bẹ̀, ó ní tí wọ́n ń ka Al-Qur'ani fúnra wọn, tí wọ́n ń kọ́ra wọn ní Al-Qur'ani tí wọ́n fi ń jomi tó rọrọ̀ láàrin ara wọn. Àní Muhammad sallallahu alaihi wasallam ó ní oore mẹ́rin ó ṣẹlẹ̀ sí wọn, oore mẹ́rin níbi tá a wà ní ìsìn. Oore mẹ́rẹ̀ẹ̀rin ìlàdéhùn Ọlọ́run ọba lé wa lórí. Ó ní àkọ́kọ́ oore ní nazalat alayhimus sakina, ó ní ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run tí ó ṣe fúra á sọ̀kalẹ̀ lé lórí. Ìrọ̀lọ́run ogun tí jẹ́ ìfọ̀kànbalẹ̀ rẹ̀ mọ́sá ìsọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa, mẹ́sìlú kó ń bẹ́ ń gbà kan. Ó ní wa ghashiyatuhumur rahma, ó ní àánú Ọlọ́run bá bò wọ́n dárú. Ìrọ̀lọ́run mọ́sá ìdánù rẹ̀ bò wá, mọ́ yóò wá kò ní àánú rẹ̀ níṣẹ́jú kan. Ó ní wafatul malaika, ó náà màlẹ́kà láàánú wọn arọ kíká wọn, àwọn orí wọn báyìí wọ́n bẹ̀ láyé ká wa, Ọlọ́run mọ́lẹ̀ wọn kó láyé ká wọn gbà kan. Nínú àwọn ọ̀rọ̀ míì tó sọ lórí yẹn, ó ní àmàlẹ́kà yẹn wọ́n wá gúnra wọn lórí, níbi ọ̀kan bá gádé omi ogun, bí ọ̀kan bá gádé omi ogun, bí ọ̀kan bá gádé omi ogun tó fi dọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run wá bí wọ́n léèrè nípa nǹkan tó ti mọ̀. A níbo lẹ ti gúnra yín lórí wá débí? Wọ́n látọ̀dọ̀ àwọn ẹrú rẹ̀ ni. Kí ni wọ́n ń ṣe? Wọ́n rántí ẹ̀, wọ́n ń ka ọ̀rọ̀ rẹ̀. A ní sí àwọn ẹrú mi yìí sí wọ́n rí mi ni, wọ́n rí ẹ̀. Tí a bá wá rí mi Ọlọ́run kọ́, tí a bá lè rí ẹni wọ́n sìn ẹ́ jù báyìí lọ. Oníṣẹ́ wọ́n mọ oore tí mo ṣe fún wọn lẹ̀ tí a bá bí a ṣe gbà mí gbọ́ tí ìṣẹ́ àlìjánà ni wọ́n ní wọ́n rí. Tí a bá lọ rí ń kọ́, wọ́n sìn ẹ́ jù báyìí lọ. Ṣé wọ́n rí ìyà èmi Ọlọ́run ni tí mo parí sí lẹ́nu náà? Wọ́n ní wọ́n rí. Wọ́n tó wáyé pé a bá lọ rí ni wọ́n á sìn ẹ́ jù báyìí lọ. Ó ní látàrí pé lọ gbogbo àwọn tí wọ́n ń bẹ ní dòkòtẹ́ tí ń bọ̀ yìí mo foríjì wọn. Ọlọ́mọsẹ́ ìforíjì wa. Wọ́n ní màlẹ́kà kọ́ wà ní Ọlọ́run ń bẹ láàrin wọn, wá àsìkò lọ́wọ́ gbọ́ bùkátà kan ló gbé débẹ̀, ṣùgbọ́n bá wọn lẹ́nu wá àsìkò lè dá wọn dúró ló fi jókòó. Òun wá ń kọ́ tí ń bẹ láàrin wọn. Ọlọ́run ní pé ńgbà títí jókòó táwọn ẹni mi yẹn ìforíjì náà. Orí ẹlẹ́ẹ̀kẹrin ó ní wa dhakarahumullahu fima inda, Ọlọ́run máa rántí wọn lọ́dọ̀ ẹ̀ kò ní gbàgbé wọn gbà kan. Ọlọ́run má gbàgbé wa. Orí tí ń bẹ́ mi jókòó wáyé rẹ̀, jókòó ńlá ni, kọ́lọ́run bá ní fi àlùbáríkà sí. Ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì ó náà ní àwọn ọmọ yín tí wọ́n pè wá Satellite Town Muslim Youth Association, ọmọ kéékèèké, ọba yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àìmọye irú àwọn bẹ́ẹ̀ níyà bàbá ní ọgbà ọ̀dọ̀ àwọn aláàfáà lẹ́bà ń tọrọ fún. Igbó ló mú, ìrùkùn ló rìn, tọ́lọ̀bọ̀ sáwọn ọmọ ìbáyìí. Ọlọ́run bá tó sí wọ́n ní ọmọ ìdùnnú báyìí. Ọlọ́mọ fún bà wà ní jẹ́, wá jẹ́ kí ẹ̀mí wọn gùn lórí dáadáa. Àwọn tàbákà sọ́tọ̀ká àrídọ́lọ́ròyìn àwọn ọmọ kéèkéé kan, innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. Ọlọ́run láwọn táwọn sọ ọ̀dọ́ ni wọ́n jẹ́, ìjọ náà wọ́n kéré ló ń kà, ṣùgbọ́n wọ́n gbọ́ náà bá wọn gbọ́. Ọlọ́run ló ń sáré kún mọ̀nà fún wọn. Ọlọ́run tó sì bẹ́ẹ̀ fún àwọn ashabul kahf,
bá ní sàlékún mọ̀nà fún àwọn ọmọ yìí ọmọ dáadáa ni wọ́n èmi ọmọ wọn rí o a sì lásìkò kan wọ́n sáfẹ́ wọ́n náà fẹ́ kí wọ́n bá ṣe wáàsí ń bí kò sì sí bí wọ́n bá ti pàwá sí wáàsí tá a bá ti lè ráàyè á gbìyànjú láti wá ló gbèmí débi mi ò sì débi rí àwọn ọkọ̀ tí màá kọ́ débi tí àwa ìrèrè alhamdulillah inú mi sì dùn kọ́lọ̀ kó gbà níjọsìn wa kò sì kí gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá náà tẹ́ fìjókòó yá wọn máa sí tẹ́ ẹ̀ bá kó wá kó jẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n yẹn ń ṣe lè fún ìwúrí àti fáwọn ọmọ míì náà tó kú náà ká tó lè sọ fáwọn náà wọn náà darapọ̀ mọ́ wọn mo fẹ́ máa rí wọn náà ń bẹ̀ ó ṣe pàtàkì gan-an ó ṣe pàtàkì gan-an àdáwò pọ́ńtà mo wà ní programu kan lánàá mọ́kà pè mí nínú àwọn àgbàlagbà alájà ni pẹ̀lú omi lójú ọmọ rẹ̀ tó náà ti jẹ́ lẹ́sìn tẹ́lẹ̀ obìnrin ni oló ti kó inú ẹ̀sìn wà lọ sórí ẹ̀sìn mi a sì bá sọ ó sọ ìgbà tí ò tiẹ̀ gbọ́ àbẹ̀lọ́n gbogbo ẹni tí rọ àdáwò náà bá ń bẹ lára rẹ̀ ọlọ́ọ̀bà ìlẹ̀kọ́lá bá ní mú kú àwádá àti nípẹ̀mẹ́ mẹ́jà nípẹ̀mẹ́ láìláì kókó ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta ó ní àkọlé tí àwọn ọmọ yín mú àkọlé ńlá ni wọ́n ní kí ni ojúṣe masalasi láti sọ mùsùlùmí di mùsùlùmí gidi ọ̀rọ̀ ńlá ni torí pé ọ̀rọ̀ masalasi láwùjọ mùsùlùmí ó ti dùn wọn àìkà kún àmọ́ pàtàkì ẹ ilé jẹ́ kí àlámàríwá bó ṣe rí mọ́sáàsì wọn ò lè ní àlàáfíà kọ́rọ̀ àmùsùn bó ṣe rí ọ̀rọ̀ wọ́ ọ̀dá o ẹni tí bá ń tan rẹ̀ jẹ́ lókù mọ́sáàsì ní àkọ́kọ́ inú ìtàn Islam táwọn mùsùlùmí bá débi kan àwọn nǹkan mẹ́ta kan ń bẹ tá a gbọ́dọ̀ fi ṣeré àwọn tá a máa bá ìṣe lọ́dọ̀ wọn jù láwọn ọmọ ìyá wa lókè ọya àwọn Haúsá àwa Yorùbá kì í kà kú lọ títí àkọ́kọ́ ní mọ́sálásí Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́lá ka ìtàn rẹ̀ yìn afánbẹ́mbí nígbàtí àwọn ọ̀tá lé nílùú Mọ́kà tọ́lọ́ ní kó jáde kó máa lọ sílùú Mádínà ó rìn ọjọ́ 12 lọ́nà ilẹ̀ èṣù ilẹ̀ mọ́ kò sáyé mọ́tò jọ́nà lọ́rùn akúnmínàgùn Mádínà tẹ́ẹ̀ máa lọ láti Mọ́kà tẹ́ẹ̀ lọ wákàtí 7 tẹ́ẹ̀tọ́ gbá ó ti jìnà jù ọjọ́ 12 lọ́nà fi rìn ọjọ́ 12 12 days ó wá dé àyè kan pè ní Kùbá ó ní kó ń sinmi kó ń tó wọ̀lú Mádínà ọ̀rọ̀ àgbà tí yà ń bọ̀ látọ̀nà Ìbàdàn tó wá dé Bágà tó ló ń fẹ́ sinmi Ànábì wá sinmi bẹ̀ fún ọjọ́ 3 ọjọ́ àkọ́kọ́ yẹn náà ní akọ masáàsì síbẹ̀ ní ó fẹ́ sinmi sí masáàsì yẹn wà masáàsì yẹn máa bẹ̀wò tẹ́ bá dé ìlú Mádínà pé alọ́ mẹ́sì Kùbá o jọ́ 3 pé Ànábì ló ń bẹ̀ ó ní masalasi lẹ́fìrí báwọn ma ya olókè wá bá jẹ́ 3 ń bì kan tẹ́ bá dójú bì kan bó sòkúta wọ́n fi yọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ní ọjà market tẹ́ bá ti ń gbọ́ sáábó mi àwọn Haúsá wà ní ẹ̀ sì bá ọjà ń bẹ̀ ngba Ànábì náà dé Mádínà Ànábì dá ọjà lẹ̀
yàtọ̀ sọ́dà táwọn tí èsì mùsùlùmí ń ná tí ọ̀dà wọ́n dọ́jà àti alílànà ẹ̀sìn ọjà táwọn mùsùlùmí náà lọ padà pa ọjà àwọn arábìnrin. Ànábì wá kó ní Kùbá yìí lẹ́yìn ọjọ́ kẹta ó dé Madina gangan ńgbọ̀ wá dé Madina gbogbo ara Madina ló fẹ́ gbà lálejò gbogbo ara Madina ló fẹ́ gbà lálejò ní afẹ́ kó dó sílé àwọn ràkúnmí ẹ̀ tó gùn wọ̀lú àwọn kan wá fẹ́ mú ràkúnmí ẹ̀ dó sílé wọn Ànábì ní da'awha fa innaha ma'mura da'awha fa innaha ma'mura ó ní ẹ̀fẹ̀ ràkúnmí ẹ̀ lẹ́wọ̀ ẹ má fọ́ kàn rárá bó ṣe ń rìn ó rìn pẹ̀lú àṣẹ Ọlọ́run ni wọ́n lọ kàrí wọ́n sọ ọlọ́njú odó sílé mi ọlọ́njú odó sílé mi àkọjá lé wọ́n á ojú kọjá lé mi ọlọ́njú odó sílé mi ọwọ́ adélé Abu Ayyub al-Ansari radiyallahu ta'ala anhu ràkúnmí wá dúró ràkúnmí wá rìn lọ báyìí ilẹ̀ kan wá ń bẹ́ẹ̀ ràkúnmí wá yí ipò lẹ́yìn ọwọ́ ṣubú sáàrin Ànábì ní ibi àgbò sínú rẹ̀ sallallahu alaihi wasallam ìmẹ̀ lọ́kọ́ mọ́sálásí rẹ̀ sí yẹn mọ́sálásí ẹ̀kọ́ mbẹ́mbẹ́ bá náà sí bí kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ Ànábì ní ta ló nílẹ̀ ta wà ń bẹ̀ yìí ilẹ̀ mọ́sálásí ta ló nílẹ̀ yìí wọ́n lẹ́yìn tó ní ti kú ṣùgbọ́n bí a ó fi àwọn ọmọ kéékèèké ọkùnrin méjì lẹ̀ ó sì wà àwọn ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ ń kú wọn tó jẹ́ àbúrò bàbá wọn ó ní kí wọ́n lọ rè bá wọn sọ̀rọ̀ èlò wọn fẹ́ ta wọ́n sì bọ́ ń kú wọn sọ̀rọ̀ wọn kú kọ́ àwọn ọmọ pé ẹni ó dé Ànábì Ọlọ́run ni ó ní ìdí ilẹ̀ bàbá yín wọ́n làwọn yọ̀ǹda ilẹ̀ fún Ànábì àwọn ọ̀gbà owó Ànábì ní mi ò fẹ́ ilẹ̀ ọ̀fẹ́ mi ò fẹ́ ilẹ̀ ọ̀fẹ́ èlò ló tó àwọn válù àjọ náà tí a máa mọ òní wọn lè ó tó yẹ báyìí Ànábì náà bá kiri sówó tó kù tààná kù lápò owó ẹ̀ tààná kù sọ́sẹ́ kù ó ní déédéé tí a ń sọ ẹ̀gán ló kù Ànábì sì kó fún wọn owó àbági náà fi ra lẹ̀ mọ́sálásí Ànábì tí àlìká mẹ́ẹ̀dé làbákọ́ máa gba commission gbogbo aláàgbà wa tá a ti ṣe ń bẹ̀ ládàá ní lọ bá Bákìrì ẹ̀wẹ̀ kọ́ ńlá tó bá yẹ pé ilẹ̀ ọ̀fẹ́ l'Ànábì bá gbà ní nígbà wàhálà wọn Yàhúdí dé wọ́n lọ bá wọn ọmọ ẹgbẹ́ ẹgbàlẹ̀ bàbá yín lọ́wọ́ ẹ̀ àìmọye cases lónìí lórí ọ̀rọ̀ mọ́sálásí wọn mọ́sálásí tààlàájá fún wa mọ́sálásí nígbà láàájì kú tán tààlàájá kú tán àwọn ọmọ ẹ̀mọ́ ti ta wọ́n ní wìdá wọ́n ní àbúwá ní ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira ẹ̀kọ́ ẹ̀kọ́ lára Ànábì ọ̀gbalẹ̀ ọ̀fẹ́ tí wọ́n bá fi nílé ọ̀fẹ́ documentation proper documentation tí ó fò kẹ́niwé ìjọba lọ́wọ́ Ànábì ló fi kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni wọ́n kọ́ mọ́sálásí Ànábì sí ibẹ̀ wá tún rèé wọ́n máa sìnkú bẹ̀ Ànábì wá ní gbogbo òkú tí a ti sin kí a máa wú egun ẹ̀ èèwọ̀ ní ààyè kọ́ mọ́sálásí lórí òkú lórí sàárè lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa wọ́n máa ń sin òkú bẹ́ẹ̀ òkú ìmọ̀ òkú àbá àdín òkú yá àdín ní wọ́n máa ń sin mọ́sálásí àti sàárè ọ̀gbọ́dọ̀ tán wọn gbọ́dọ̀ pàdé nígbàtà ti jìnà sẹ́sìn wa Ànábì ní al-Islam bada gharibun
bada gariban fasayuru gariban fatubal ghuraba Ànábì ní ẹ̀sìn Islam ọba rẹ̀ ní ẹ̀sìn àjòjì yóò padà dé ẹ̀sìn àjòjì fatubal ghuraba olóríire ìgbàdùn kọ́ máa ń bẹ fún àwọn ajẹ́bá wà nípa àjòjì nígbà tí Islam dẹ̀sìn àjòjì masalasi ní à ń sìnkú sílé lọ́pọ̀lọpọ̀ àtẹ̀yìn masalasi àtẹ̀gbẹ́ masalasi àtiwájú masalasi kò sí bẹ́tà àsìkú sí mbẹ̀ inú ẹ̀sìn Ànábì tó mú wá o sallallahu alayhi wa sallam wọ́n wá gbogbo òkú ẹ̀kọ́ wọ́n wá lẹ́gbọ̀lẹ̀ wọ́n wá kọ́ masalasi Ànábì bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta oní alimakbara bí a máa sìnkú sí masalasi ọjà ibi a máa sìnkú sí ibùsìnkú sí mùsùlùmí bánibidélu Madina ọwá wọ́n pè ní bàkí o ní wọ́n fẹ́ǹsì lé ní tẹ́ bá kó masalasi Ànábì tẹ́ máa rí lọ́ọ̀kan ibi náà máa sìnkú sí ẹ̀lẹ́ra àmàlà ń bí kan ọmọ ìyàwó lókè ọya wọn ó ní orí tẹ́ tí a bá lẹ́yìn òbẹ̀ wá dáwó orí tẹ́ wọ́n ní ọlọ́mọjà kú gínáfẹ́ orí tẹ́ sí nígbà bá wá kú tán ẹ̀dọ́kùn ẹ̀mà àwọn mọ́lẹ̀ bá ní sọ fún wọn aláàjì kú o tí wọ́n jà sínkú bẹ́ẹ̀ a sì bá dáwó orí tẹ́ gbogbo àwọn ọmọ onílẹ̀ wọn jẹ́ rántí pé àwọn ó kú ẹjẹ́ fi ékalẹ̀ kan lẹ̀ fún ẹbí wa tá a bá ń kú ètò tó wọ́n á lè jù tẹ́ bá tó wọ́n á lẹ́ fẹ́ ra lẹ̀ lọ́dọ̀ mọ́lẹ̀ tó bá ní kí náà fi ṣe ní sàárè ẹgbẹ́lé iṣẹ́ wá sọ́dọ̀ wa ẹgbẹ́ báńkì wá sọ́dọ̀ wa sàárè lẹ́ ń gbé bọ̀ àtàlẹ̀ fún yín o àwọn àdánwò ti mẹ́ta ní fáwọn mùsùlùmí ló fi dáàbí ń sìnkú sílé dáà ń sìnkú bómi dáàtẹ̀ ní máa bí i àjòkú ẹ̀gán sí eléyìí ló sọ pé ọ̀rọ̀ tí àwọn ọmọ níka wá sọ lónìí ọ̀rọ̀ ńlá ni sẹ́mínà wọn máa fi ń ṣe wọ́n gbé nìkan ní Risalatul Masjid, message of the mosque, the message of the mosque. Iṣẹ́ tá a fẹ́ kí masalasi sí láyé masalasi ní aims and objectives gbogbo eléyìí lọ́sọ̀rọ̀ mọ́ wa lọ́lẹ̀ ní lọ́sọ̀ yí pé nílẹ̀ Saudi Arabia nígbà tí wọ́n rí bí gbogbo nǹkan ìṣe rí tí wọ́n rí káàkiri orílẹ̀ ayé mùsùlùmí wọ́n rí pọ̀rọ̀ masalasi olójútùmá ìjọba Saudi Arabia ní 20 September sí 23 September 1975 náà ṣe conference àgbáyé àwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ masalasi báwo la ṣe fẹ́ dá masalasi padà síbi tó yẹ kó wà ní Maka ni wọ́n ti ṣe conference yẹn 8 countries 100 orílẹ̀-èdè ló participate ń bẹ̀ Nàìjíríà náà wà náà tó kópa ń bẹ̀ baba Sheikh Abubakar Gumi ó wà náà tó ṣojú àwọn ọmọ Nàìjíríà níbẹ̀ in 1975 bóò láti fẹ́ dá masáàsì padà síbi tó yẹ kó wà bóò ni masáàsì ó ṣe ṣẹ́dá fẹ́ kó ṣe torí pé masáàsì lọ́dọ̀ wa mùsùlùmí gbogbo ń ṣe ní conference ńlá ni wọ́n á fọ́ọ̀mù kọmitì oríṣiríṣi wọ́n sì ní communique lọ́jọ́ resolution tí wọ́n yan kọmitì káàkiri àgbáyé tí wọ́n máa mọ́nítọ̀ masáàsì káàkiri àgbáyé torí pé tí mùsùlùmí bá yọ ọ̀lẹ tẹ́ ẹ bá rí ọ̀lẹ lára àwọn mùsùlùmí masáàsì wọn ni òsètò ẹ̀kọ́ ṣe tẹ́ ẹ bá rí agbá lára àwọn mùsùlùmí masáàsì wọn ló yẹ kó ṣe ló sì tó ẹ̀kọ́ ṣe. mi
mi ò ṣe ní ṣẹ̀ṣẹ̀ máa sọ pé kí ni jẹ́ mọ́sálásí fún wa àwọn tí máa jẹ́ mọ́sálásí sọmọlẹ́ ní bá a ṣe wá mọ́ yẹn bá a ṣe wà ní ìṣẹ̀ àtẹ̀yìn bàbá wa àtẹ̀yìn màmá wa tábà ní ká ṣe interview fún yín afẹ́ kálukọ́ sọ kí là ń pè mọ́sálásí ntí kálukọ́ sọ ni pé mọ́sálásí nílé ìjọsìn tá a ti máa kí wákàtí 5 ọba tán tábà tó fi kún àtọ́ máa ń gbàdúrà ń bẹ̀ ọba tán gbogbo dáwó yẹn kò kọjá ìdá kan nínú ọgọ́rùn inú ṣe mọ́sálásí wọ́n ní kí ló lé ń bẹ̀ ká kírun ká ṣàdúà mọ́sálásí ojú bá náà lọ láà ojú bẹ́ẹ̀ lọ kakọ́ gbé lórí kí ni aims objective gbogbo abá fẹ́ kọ́ mọ́sálásí láyé kí ló kó wà ní ọkàn wa tí a fẹ́ kọ́ mọ́sálásí pé níta a fẹ́ kí mọ́sálásí ìṣeré èròǹgbà wa lọ́dọ̀ àwọn olóyìnbó wọn ní aims and objectives kí ni tó máa yẹ ni pé nǹkan tí mo fẹ́ ṣe yìí o àsùntà mi rè yẹn ni wọ́n á mọ wá wò lóòrèkóòrè wọ́n ní action plan short term medium long term èwo la fẹ́ ṣe láàrin àsìkò yìí níbi oṣù méjì sísìn àbọ̀dún kan ọdún 5 sísìn ńkọ́ ọgbọ̀n ọdún 20 ọdún ńkọ́ wọ́n wá ti ní àwọn àsìkò náà fílẹ̀ tí wọ́n fi máa ṣe evaluation níta la fẹ́ ṣe sáré ṣe kí la rí ṣe ń bẹ̀ yẹn ni wọ́n fi máa sọ pé kí ni déédéé níta tí wọ́n ní kí ni percentage wọ́n á gbé lórí ìdá 100 wọ́n á rí pé àṣìkò 2% inú 100 o inú 100 tá la fẹ́ ṣe o àrí méjì ṣe ń bẹ̀ sáà pàṣẹ báwọn àwọn níta fẹ́ ṣe o àrí 50% àrí ìdá 50 nínú ìdá 100 níbi pass mark sí bẹ̀rẹ̀ nù mọ́sálásí náà wá ní àsùntà àkọ́kọ́ tẹ̀rìsíkh al-aqidati al-islamiyya fi qulubi wa nufusi al-muslimin èròǹgbà táà fi gbé mọ́sálásí kalẹ̀ látàyà ní Muhammad ó náà láti gbèsè ọkàn àwọn mùsùlùmí ọkùnrin wọn obìnrin wọn ọmọdé wọn àgbàlagbà nú wọn olówó nú wọn tálákà nú wọn olórí nú wọn ọmọlẹ́yìn nú wọn ìgbàgbọ́ ìsìláàmù tó ní àlàáfíà àkídà belief faith agbisi ajikorinlẹ̀ tẹ̀rẹ̀sí rọ́sàkà yọ̀rọ̀sù tẹ̀rẹ̀síkà torí pé bí a bá ti lè ní ọ̀nà kí ọkàn wa sopọ̀ mọ́ lọ́hùn kúròǹfó lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn masalasi ni a ti gbìn gbàgbọ́ sí lọ́kàn àwọn ará Mákà tí Ànábì bá lò sallallahu alaihi wasallam àtàwọn ará Madina ẹlẹ́bọ ni wọ́n tẹ́lẹ̀ inú suratu Juma Quran chapter 62 verse 2 ọlọ́nà gbé Ànábì dìde láàrin àwọn aláìmọ̀kan kọ̀mọ́kà agbé Ànábì dìde ìwà ń kálukú àní fún wọn ó ń kọ̀rọ̀ náà bá fún wọn ó wá ń fọ̀ wọ́n mọ́ ọkàn ní ọgbọ́n àtòyé síwájú kánábì tó dáàrin wọn ẹni ọ̀nà ànú ni wọ́n ń bẹ́nu wọn ọ̀mùtí ń bẹ́nu wọn olè ń bẹ́nu wọn onísìná ń bẹ́nu wọn apààyàn gbogbo wa bàjẹ́ ọlọ́ni wọ̀nyí kánú min qablu lafi dalalin mubin ọ̀nà ànú ni wọ́n wà Ànábì yọ wọn that was Suratu Ibrahim Quran chapter 14 verse 1 to 3 ọlọ́ni Al-Qur'ani asọ̀kalẹ̀ múlẹ̀ Ànábì kó o lè máa yọ àwọn ẹ̀kọ́ nú òkun lọ sínú mọ́lẹ̀ masalasi lódò
ilé ìgbàgbọ́ ni ẹni jẹ́ wà gbígbàgbọ́ sí lára náà onígbàgbọ́ àìmọye èèyàn lé ní aláàjì ní aláàjà ni ó tún ń bẹ̀rù oṣó ń bẹ̀rù àjẹ́ Islam masáàsì òtó ọ̀n lọ ṣọ́ọ̀ṣì ọ̀n lọ́dọ̀ àwọn aláwo alọ́nà kọ́ wọ́jà masáàsì òṣìṣẹ́ lára rẹ̀ nìyẹn inú àwọn tí masáàsì ànábì sínú ó gbígbàgbọ́ tó dúró sọ́kàn wọn tí wọ́n bẹ̀rù kíníkà àfi Ọlọ́run nìkan wọ́n bẹ̀rù kíníkà lásàsí ayé àwọn láyà náà látara ìgbàgbọ́ wọn sọ́lọ́run iṣẹ́ ni o ẹlẹ́ẹ̀kejì tahqiqul ubudiyyatil khalisah lillahi subhanahu wa ta'ala an tariqi adali ibadat mutanawwi'a lahu subhanahu wa ta'ala onani masasi wà láti fi ìjẹ́rú Ọlọ́run rinlẹ̀ inú gbèsè ayé àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn pọ̀ Ọlọ́run ọba nìkan ló yẹ kí wọ́n máa sìn ní pẹ̀lú òṣìṣẹ́ àwọn ìlànà ìjọsìn nígbà bá ti ń wá sí masalasi inú hadith àná kan ó ní idha ra'aytum rajulan ya'tadu masjid fashidu lahu al-iman ọkọ̀ sísàlá anábì jẹ́ bá ti ní wá sí masalasi ẹ̀mà kó ti nígbàgbọ́ ó ti ń jẹ́rú Ọlọ́run ìmọ̀ masalasi gbogbo gbà àpẹẹrẹ ẹ̀jẹ̀ ní Ọlọ́run masalasi wa kásìkòsọ wa dẹrú Ọlọ́run ìyíntà máa pààrà ní Fatiha iyyaka na'budu wa iyyaka nasta'in masalasi wa láti sọ wá dẹrú Ọlọ́run òdodo Ọlọ́run wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-dina hunafa wa yuqimus salata wa yutuz zakat wa dhalika dinul qayyima Ọlọ́run àpá àwọn ẹlẹ́sìn ṣáájú kí Ànábì tó dé àpá wọn láṣẹ nǹkankan ẹ̀nà àtẹ́ jẹ́ mùsùlùmí àpá láṣẹ nǹkankan àbíkẹ́ wá jẹ́rú fọ́lọ́hun masáàsì wọn gbé kalẹ̀ kọjẹ́ ìlà mint àtẹ̀gùn láti jẹ́rú fọ́lọ́hun ìgìrì lásán kọ́ ní mọ́sálásì bí mo ti ń sọ̀rọ̀ yìí lọ lẹ́ẹ̀mọ̀ rí ipò imam ipò àfà kò sí jíjẹ mọ́sálásì ògiri kọ́ èèyàn àfà bẹ̀ lórí pé àwọn tí wọ́n sọ gbọ́n ṣe conference 1975 inú tí wọ́n kó ṣe ni pé mọ́sálásì ò lè láàfíà àyàfi ìdádúlẹ̀ àìmà wal ulama kí wọ́n prepare kí wọ́n train àwọn scholars ìyẹn ẹ̀kọ́ sí ẹni tí ìrun ló fẹ́ kí ni kọ́ màrún kí àìmọye àwọn àbá àtàfi síwájú lónìí wọn ò lè dánú kí tí a ń bá lọ sí ìtàfí bí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀run ó fèèl ó náà sì ní máa kátó wá béèrè àwọn nǹkan yòókù ní ilẹ̀ Lárúbáwá tó bá lọ yunifásitì ṣẹ̀rẹ́ àlọ́kọ́ tó bá dé ọkọ́ tó bá fẹ́ jẹ́ imam also lọ fún training to be an imam it's another course entirely kéèmọ̀ lọ́lé kéw ẹnìkan ní ìsìn ọjáde ní Dárò ọjáde Markaz ọjáde ní Adabi ọjáde ní Madu wọ́n ní yóò ti di imam náà kí ló fi di imam kí ló fi di imam èyàn lọ ṣe training wọ́n á satisfy wọ́n á gba certificate tó àmì imam wọ́n tó á béèrè pé imam èwo ń tiẹ̀ ṣé imam kó kírun nìkan ni akán bẹ́ẹ̀ Saudi Arabia kò lè ṣe wáàsí inú nìkan ló máa kí àmì ń bẹ kútùbà jímọ̀ ń tiẹ̀ àmì ń bẹ wáàsí mọ́sálásí ó tún wá yàtọ̀ wá ní sí àdísì lè handù ní àbí tafsir àbí fíkì àbí síra gbogbo eléyìí iná lè fi àṣìbò aim objective kókó ẹlẹ́ẹ̀kẹta
غرس أخلاق والفضائل الإسلامية الكريمة في المسلمين masalasi àmọ́ kọ́sálásí láti lè bí sí ara mùsùlùmí moral Islamic moral and Islamic character masalasi ìbẹ̀lẹ̀ àti kọ́ ìwà ilé ìwà ní gbogbo tí jẹ́ ìwà òdodo masalasi àánú masalasi ìtìjú ìtẹríba gbogbo ilé ńlá láti gbogbo ń dáná bí ṣe bá mùsùlùmí ṣáájú nìyẹn. lẹ́yìn náà tàmíkù wàlíkíyàmù àròhíyà bí ayat muslimin ó náà ni láti jẹ́ kórinlẹ̀ ìtànpé ní spiritual value kí a gbọ́lá fún ìdàgbàsókè ẹ̀mí torí pé ọkàn tẹ́ ń wò yìí ọkàn a máa dàgbàsókè a sì máa lọ́lẹ̀. ani Muhammad sallallahu alayhi wa sallam ó ní innal quluba latada kama yadda al-hadid ó ní ẹlọ́rẹ̀ yìí máa pé ọkàn a máa dógun bí ní ṣe máa dógun. wọ́n wá bí Ànábì léèrè pé kí láti máa mú dógun yẹn kó mbẹ́ ó ní Dhikrullah ìmọ̀ràn tí Ọlọ́run masalasi náà sí ni wa tilawatul Qur'an ìmọ̀kẹ́ al-Qur'ani wal istighfar wat tawba ká máa sọ̀rọ̀ àforíjì ká máa túbá ó ní ìmọ̀ gbọ́n ìdọ̀tí ọkànú lẹ́ni èèyàn lè kírun fógún ọdún ó sì máa ní spiritual value wọn kò ní jàpá burúhi ọkàn ẹgbẹ́ nígbà tí bá ti ń sọ̀rọ̀ ẹ máa pé kò sí ìdàgbàsókè ẹ̀mí kankan lọ́kàn ẹ̀ bí mọ́tò ṣe máa ń knock bẹ́ẹ̀ lọ́kàn náà máa ń knock tó bá ti gbẹ epo gbẹ ẹnu mọ́tò omi gbẹ ẹnu mọ́tò ọ́ìlì gbẹ ẹnu mọ́tò kí náà ṣẹ̀ṣẹ̀ mọ́tò bẹ́ẹ̀ lọ́kàn náà ẹ̀rí inú sẹ́dá tó fẹ́ kí mọ́sálásí ṣe òun náà ni tẹ̀sílù àdáìlì ìbáadà fil masjidi ala wajhi al-mashhur was-sahih kí mọ́sálásí wà láti mú ìjọsìn rọrùn fún àwọn mùsùlùmí mọ́sálásí ní ìbámu bọ́rọ̀ sí ká jọ́sìn tó sì lálàáfíà kí mọ́sálásí sọ ẹ̀sìn dìrọ̀rùn fún wa tó pé mọ́sálásí láti kọ́ ẹ̀sìn kó tó yẹ kálẹ̀mọ̀ pọ̀rọ̀ ẹlòmí gbàgbé ìsìlámù lé torí pé wọn kọ́ tàbọ́bọ́ sọ́wọ́ àfá àti ògbàgbọ́ yé islam kólekóle ibẹ̀ ló fún mọ́sálásí wà láti jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn tó fẹ́ sìn ó simple bó lẹ́sìn wọ́n á sẹ̀sìn tó simple yìí tó ṣe perfect tí ó ní pé wọ́n kọ́ sin ẹ̀sìn wrongly ẹwùjọ kan Ànábì wà ní masalasi ara ẹ̀ náà nù wọ́n yẹ ti masalasi Ànábì láyé Ànábì 24 hours sí sílẹ̀ ni bá Ànábì ọba wá sí masalasi yóò fèyàn bẹ́ bọ́bá fẹ́ já ìlọ bẹ̀ kẹjọ́ ní sí yóò fẹ́ nìkan bẹ́ ọ wá jókòó sẹ́nu masalasi ẹnìkan wá dé inú ọmọlẹ́yìn lọ́wọ́ masalasi gbùrùgbùrùgbùrù salamu alaikum lọ́ba bọ́ta wa salam 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 alaikum wa alaikum salam Ànábì kí ló ṣe ó ní sallaitu ó ní mo kí wọn innaka lam tusalli innaka lam tusalli ó ti kírun padà lọ́kì ọba padà ó tún kí bẹ́ẹ̀ ó tún bọ́ta ó ní irun mélòó Ànábì kí ló ṣe ó ní mo kí Ànábì ló ti kírun tó padà lọ́kì ó tún kí bẹ́ẹ̀ ó di mélòó ó tún bọ́ta Ànábì ló mọ̀ tí kírun olóòtí kírun lọ pàtàkì ó ní wá mọ́dà láwọn mọ́ tí ń bá lọ tí ń bá ń bọ̀ nígbà ẹgbẹ̀rún mi ò lè kídà ìbá ń lọ kọ́ mi níbi wá kọ́ wá sí báyìí wá sí báyìí wá sí báyìí wá sí báyìí lọ wá padà lọ́kì wá ké tán ọlọ́sẹ̀ kírun nù ó kírun mẹ́nu kó tó gba ládàá kan nínú sọ Buhari odi ṣápítà kan ni ẹni wọ́n pè ní báàbù musu sọ̀láàt ẹni tí ó mọ̀rún kí ẹ̀tẹ́ bá ní Bukhari lẹ́ lọ chẹ́kẹ̀
Anabi ṣe correction fún in simple way. Lẹ́ni wá rẹ̀ tẹ́nìkan tá a bá ṣe bẹ́ẹ̀ fún àgbàlagbà kan sí òní díjà tí yẹn ní bàbá wa kí n lẹ ṣe bókínú báńkọ́ náà kí o wọ́n ní kí wọ́n tó bí aláya rẹ̀ mo ti ń kí ẹ̀rì níta gbọ́ lọ́dọ̀ wọn Ànábì ti kọ́ alẹ́ kọ́ nínú tí masalasi tó ń ṣe inú ìmọ̀ objective masalasi تجميع كلمة المسلمين وتوحيد صفوفهم وتطلعاتهم láti unify ọ̀rọ̀ mùsùlùmí unity masalasi wà kó wá unite wa turupa ní imam ẹni ẹwù bá ṣe máa ń kírun ẹwù bá ṣe máa ń kírun imam mélòó ní máa ń bẹ masalasi tí ó kírun fún wa ẹyọkan yóò kọjú sí ọ̀kan yóò kọ̀yìn sí wa lágbé Allahu Akbar wọ́n sẹ́yìn wọ̀nyí pé ẹsẹ̀ lágbàrú kí láwọn ó ṣe Allahu Akbar sẹ́mi aláàlìmọ́ni bẹ́ ọ̀kan nú àwọn ará west tó jọ gba Islam ó lóun ò rí ẹ̀sìn tó wà well organized tó sì mú unity níbi Islam ẹnìkan ó so ó ń lead àwọn èèyàn thousands kò sí wẹ́yìn wọ́n sì ń tẹ̀lé ìyẹn náà ni mọ́tàbá wà lálàáfíà ọ̀rọ̀ tí ìmáàmù yẹn bá sọ á ní ìmáàmù wa tó sọ rí o abẹ́ ẹ̀kọ́ ni ẹwù gbà tí àwọn bàbá jọ ń bẹ tí àwọn èèyàn respect wọn ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ jama lè kún torí ẹ̀ àní ọ̀rọ̀ tí mo ti gbọ́ lẹ́nu iná jòrò kó tewétewé tí mo gbọ́ lẹ́nu babalágbàjì tí mo gbọ́ lẹ́nu babalámúnigun lẹ́nu babalánàṣẹ́ mo ti gbọ́ Kamali ọ̀dọ̀ Sheikh Kamali mo ti gbọ́ ọ̀sọ̀ Sheikh Gomi mo ti gbọ́ ọ̀sọ̀ Sheikh Adam mo ti gbọ́ ọ̀rọ̀ kan náà ni unity nu one voice another masalasi sinu masalasi lé ní ìjà láfi ń jà bàbá àdínní àti ìmáàmù ìjà ń bẹ láàrin wọn mufasiri afa tafsiri àti dàdání aná ń jàjà lọ kò á ti ìkà kọmítì masalasi àtàwọn àfa oríṣi kéèsì ní masalasi lé ní jose matuwo tí ma mú bá kó bàbá yẹn gbọ́dọ̀ débẹ̀ o olùsí débẹ̀ yóò débẹ̀ rárá o ẹ̀yin sọpọ́tì ẹ̀mí sọpọ́tì o ìmọ̀mù làfẹ́ yẹn o ẹni ọmọ ẹni ò tí ì kú àti ń jà níbo ní sọ̀kẹ́ wá wà nínú ẹ̀ báfòrò ta'awunu wa tarahum wa takaful bayat muslimin masáàsì wà láti gbin spirit of cooperation àti ìrànlọ́wọ́ àánú láàrin ara wa nígbèsè mùsùlùmí ara tàbí kí masáàsì ṣe nìyẹn láti máa cooperate láàrin ara wa láti ká lè máa ra wa lọ́wọ́ táwọn yẹn bá ní sùúrù lásìkò ànábì Muhammad masáàsì náà ń gbé bọ̀ níjọ́ kan àwọn kan dé ànábì wa rí tí wọ́n gbẹ yóyó ebi ànábì kan bọ́ sórí mímbà rí ni ó ní ẹ wo ẹ̀yin jẹ́ yó àwọn ọ̀yá yín kan rẹ̀ ẹni ó bá ṣe dáadáa fáwọn ẹni ilé ní àlìjẹ́nà lọ́wọ́ kàdùkú wọlé ẹni tí ó bu dàbídùn ẹni tí ó bu gbá ẹni tí ó máa sọ wá lọ́pọ̀ rẹ̀ gẹ́dẹ́ kí á inú àwọn èèyàn yẹn dùn lẹ́ni bẹ́ẹ̀ni kí bá dé masalasi wọn ni kí ni wà kò sáàyè ń bí má lọ́jọ́ ọ̀rọ̀ agbélọ́wà kan là ọ̀kan tó wá Ànábì eléèlé ṣiṣẹ́ ó ní nǹkan lé ní ó ló ní nǹkan lé Ànábì ní lọ kóńtó nílé wá ó sì kó wá ó ní kọ́ lọ rí ta ó sì ta
mọ́sálásí náà lọ wá bá ànábì o tó wọ́n mọ̀ pé bá bá ti ní problem mọ́sálásí là ń gbé lọ ọwọ́ ní kọ́ dẹ́wò yẹn sí méjì kó mú ìdá kan nú ẹ̀ kó lọ fi ra oúnjẹ sílé wọn àtìyàwó ẹ̀ ìdá kan kó lọ fi ra àáké tí wọ́n fi máa ń ṣẹ́gi ànábì wa ní látòní lọ kó lọ máa ṣẹ́gi mọ́sálásí òun ànábì yìí kò gbọ́dọ̀ wá bẹ̀ fún ọ̀sẹ̀ méjì kó n tó lè tún rí 2 weeks tó bá di 2 kó wá report nbọlọ bàdé nígbà tí èdè tó so ti pawó rẹ̀ gẹ́dẹ́ àníbi wa ní ìntọ́ta tẹ́lẹ̀ kọ́ra padà sílé ó máa ṣe bá ń lọ láti láìlẹ̀ mọ́tò sagbémọ́ láyé o lè ṣiṣẹ́ o wọ́n fọ́ ẹ wọn ò fún ẹ o mọ́tò sagbémọ́ o yẹn náà ń pè ní economic empowerment small scale táwọn kan tí yẹ jẹ́ ń tàn wá jẹ lẹ́nu ìdáná ń ṣèjọba kó ní ẹ̀ tó bá lè ṣiṣẹ́ aláti empower ojúṣe mọ́sálásí ni inú jàmáà wáyé àwọn onítálákà báwo la náà ó ṣe lè máa jẹ máa mú fún ara wọn ibẹ̀ ní àlábí máa ní kọmitì ẹjọ́ máa yanjú wàhálà tẹ̀lé àárọ̀ ọkọ àtìyàwó láàrin jàmáà ààrẹ náà ni torí pé wọ́n pè ní takaful ìmọ̀ràn ẹni lọ́wọ́ ìmọ̀báni púpọ̀ ẹni gbọ́gbàtà káàmọ̀ pé ní tó bá sí lágbájá sèmi náà lágbájá báyìí máa ń bẹ lọ́sípítù bóòdó ṣe wọ́n sípítù ẹ̀ lágbájá báyìí máa ń bí mánú jàmáà wa kọ̀mọ̀rú tí ó ṣe súnà bóòdó ṣe bá ní ẹsẹ̀ owó tí ó ṣe súnà gbogbo morning bank morning cash táàkàn kó bẹ̀ ara ọ̀sẹ̀ dá máa fi ṣe nìyẹn lẹ́yìn náà tẹ̀míyàtò thaqafati islamiyya sahiha wal islam sayyidana muslimin òun náà ni pé masáàsì wà láti mú dàgbàsókè bá Islam civilization of the Muslims ọ̀làjú Islam masáàsì lẹ́yìn tí máa ń kọ́ lórí pé àwọn tá a bá bẹ́ẹ̀ fi ṣe mọ́mù yẹn wọ́n gbà well informed kí ọmọ tí ń lọ láyé kò sí tí wọ́n yẹ kọ́ mọ́sáàsì àná Muhammad sallallahu alaihi wasallam Abu Dharr Ghifari ó ní kò sí nǹkan láyé táwọn ìkọ̀kọ̀ lára ẹ̀ ó ní bẹ́ẹ̀ yẹ bá fò lásán ànábẹ́ ọkàn pé ẹyẹ tó fò yẹn ìdí tó fi fò rẹ̀ wọ́n lajú débi gẹ́ wọ́n dáhùn pé ní civilization lẹ́ni ọ̀pọ̀ pẹ̀lú Islam ni mọ́sáàsì náà ni lẹ́ni tí olórí kan bá dé orí ipò yọ address kò sí láyé àgbà tí àsìkò mùsùlùmí àwọn ọmọ kí ànábì abákiri ọkọ sí rí láyé pé kí wọ́n yán èèyàn sípò kó sì báráyé sọ̀rọ̀ ikú tẹ èèyàn mi sí yìí o ìtí mo fẹ́ sí fún yèrè abákiri ọkọ sí rí láyé masasi ló ti kẹ́kọ̀ọ́ kọ̀lọ́ yunifásitì o speech abákiri lẹ́ni àwọn ẹ̀sìn gba professor lé lórí ń gba page lé lórí lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ tí ó gbọ́ bẹ́ẹ̀ má ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ nínú politics lẹ́yìn náà ara ẹni pé tarbiyat abinal muslimin tarbiyatan islamiyatan sahihan shamilatan kamila òun náà láti rí àwọn ọmọ mùsùlùmí to train the Muslim children nínú masalasi ní proper Islamic training tó sì wà comprehensive ní àwọn agbé kan bẹ tàbá fẹ́ rí mùsùlùmí ọmọ mùsùlùmí táà gbọdọ̀ mọ́ mójútó nínú ẹ̀ onídàpẹ̀ ní tarbiyatu ruhiyya spiritual training ó nípìlẹ̀ táà gbọdọ̀ kọ́ rí àwọn ọmọ wa mùsùlùmí ìdàgbàsókè ẹ̀mí bónú ṣe mọ́lọ́n bónú ṣe màlùkùránì bónú ṣe nífẹ̀ẹ́ ànábì bí ó ṣe máa sin lọ́n lẹ́yìn náà ló kù tarbiyatul aqliyya ìyẹn ni intellectual training ìmọ̀tọ́ ikú ní the knowledge yàtọ̀ sí ìmọ̀ ẹ̀kọ́ bóò ní ó ṣe lólé ayé ẹ̀kọ́ ẹ̀sìn yóò kúgbọ́ ẹ̀ papọ̀ ẹni ẹ̀wò ayé àtọ̀kọ́ sọ̀kalẹ̀ fún ànábì ní ikra bisrabbika alladhi khalaq ìmọ̀ kò sí ń dá lè ṣe inú ẹ̀sìn aláì nímọ̀
nínú ẹ̀ náà ni at-tarbiyatul khuluqiyya, moral training. aláti fáwọn wọn ni moral Islamic etiquette. irú wa wula gbọ́dọ̀ bá lára ọmọ mùsùlùmí, bó la ṣe jẹun, bó la ṣe sùn, bó la ṣe wọṣọ, bó la ṣe sọ̀rọ̀, bó la ṣe kíni, afẹ́ wọlé, bó la ṣe wọ̀, afẹ́ mọ́sálásí, bó la ṣe wọ̀. gbogbo ilé ńlá láti kọ́ ọmọ mùsùlùmí. lẹ́yìn náà tarbiyatun jismiyya, physical training. ani Muhammad sallallahu alaihi wasallam ó ní al-mu'min qawi khayru abu ila Allah min al-mud'if. ó ní mùmí tó ní agbára olùlọ́dọ̀ Ọlọ́run ju mùmí náà lẹ́lọ. Ànábì náà máa ń ṣe exercise ní masalasi Ànábì. àwọn yàrá máa mú jàǹkárí masalasi Ànábì. wọ́n máa ṣe targeting. tánà bí ó sì wà láàrin wọn gbà mí ó gbọ́nà sí méjì á wà lábalẹ̀ ilé ní ìsìn á tó wà bí ní ìsìn. masalasi ẹ̀ náà ni tí wọ́n máa ṣe targeting masalasi physical training láti fi kẹ́lẹ̀ lókun ara. torí díẹ̀ níjọba bí pé agbára alóhun lè lo agbára. wọ́n pè nìkan ní rọ̀kánà èrè ìjànkadì ni máa ń mú nínú lọ́dọ̀ àwọn alárúbáwá. ẹnìkan ọ̀fẹ́ yẹn balẹ̀ rí oní máa dá gbogbo ẹ̀ bá jókòó. ó wá pàdé ànábì Muhammad sallallahu alaihi wasallam. ó rẹ̀ pé rẹ̀ lánàbì Ọlọ́run, ànábì lọ́lọ́ba ni mí. ó ń sọ olùjájọ́ mu jànkadì. Ànábì ní ó ti yá ṣùgbọ́n bọ́ mọ̀ pé máa dá ẹ o. Ànábì ní máa dá ẹ mọ́lẹ̀, ẹnìkan ọ̀dẹ́ mọ́lẹ̀ mi Ànábì ọ̀dẹ́ mọ́lẹ̀. ó ní láéláé wọn Ànábì jọ kó. Ànábì gbé báyọ̀ lẹ̀ mọ́lẹ̀ lákọ̀ọ́kọ́. ó ní kó tó dìde. ó yẹ lẹ́ẹ̀kejì gbọ́dọ̀ lẹ́ẹ̀kẹta. ó ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan rasul. òun ò fi wá sí gbà sílámù jànkadì ó fi gbà sílámù. kánú bí náà wàá jọ́lẹ̀ a máa sọ ní pé ọdá Ànábì wọn lẹ̀. gbogbo ilé òun náà ni aims ànàjọ ti masalasi. ẹ̀yin náà wá wò kẹwò masalasi wa lẹ́nu káwò bí adójú ẹ̀kọ́ àkọ́kọ́ nù. lẹ́yìn náà lọ́wọ́ kú binawu masjid bó la ṣe kọ́ masalasi. wàhálà ti kọ́ inú wàhálà tá a máa rán ní bá ṣe kọ́ masalasi. ọkọ̀ bẹ́ẹ̀ lórí ilẹ̀ tá a fi kọ́ masalasi. ẹni ilẹ̀ tá a fi kọ́ masalasi èèyàn máa ń fúri ẹ̀ lè wọ́n ń pè ní wákì wọ́n fi ń ṣe endowment ni. ilẹ̀ tí ẹnìkan bá tún sọ pé mi mo ní kódà bí yàn bá jó ló bá kọ́ masalasi kò láṣẹ lórí ẹ̀ mọ́. ní ẹ̀fí wọn ń pè masalasi ní Baytullah, ilé Ọlọ́run. wọ́n lé ní àwọn olówó tiwa wọ́n á kọ́ masalasi tó jókòó tì onímọ̀ yàn mọ́ onímọ̀ pàṣẹ láà ó ti yọ̀ǹda ẹ̀fọ́ lọ́hùn kọ̀kẹ́ mọ́. ownership dípò lọ́dọ̀ ẹ Ọlọ́run lẹ fún Baytullah. wàhálà kanu inú tí òjì masalasi ọ gbádùn nù. wọ́n ní bàbá tó kọ́ kò séwò lójú o. ẹ̀mọ́ ọmọ pẹ́ ni jẹ́mọ́ ọmọ pẹ́ ni tí wọ́n fẹ́ kọ́ gba masalasi ní ọwọ́ àwọn àkọ́kọ́ nù. gbogbo ilẹ̀ bá fẹ́ kọ́ masalasi èèyàn máa ń fúri ẹ̀ ni wákìfù ni. lẹ́yìn náà lọ́wọ́ àkó structure bá ti fẹ́ kọ́ masalasi yẹn. lẹ́nu ní àwọn masalasi ń bẹ kò structure kan tàbí alára. ìdọ́wájẹ́ burú jù ọ̀pọ̀lọpọ̀ masalasi mi ẹni àtúgbé fún èsì mùsùlùmí yóò wá kọjú ẹbí ọba wù nípa akọ̀ọ̀dá náà wà máa jà sọ̀rọ̀ kíbla. inú nǹkan tó le jù nílẹ̀ Yorùbá ní ìsìn ọ̀rọ̀ kíbla. náà masalasi ńláńláńlá mi tí n bá sọ fún yín lẹ́kọ̀ọ́ yìí tí ó kọjú kíbla. torí pé a lo ìmọ̀ tinú tíà àti ìmọ̀ gbàlódì. bàbá jẹ́ níṣòro ẹ̀ láyé jọ́hùn pé káàdì sọ̀rọ̀ ìmọ̀ nísìn. bí wọ́n bá ń lọ Amẹ́ríkà bá wà ní plane bá gbéra nísìn
kọ́mpájọ́ sọ pé Amẹ́ríkà rẹ̀ níbi tó ń lọ rẹ̀ bẹ́ẹ̀ bá wà nù ẹ bá wọ bí Emirates kankan yẹn ẹ tó máa rí bí Kaaba wà ẹ máa dàrẹ́sẹ̀ Kaaba nù ẹ̀ ó kọ́ ọkọ̀ òkúta ní ọba ní kọ́ múlá kojú ẹ̀ sí kó tó wá tó gbé kí n lọ yẹ kó kó sínú masalasi oríṣi bíi 3 sí 4 ni ìwọ́lọ́wọ́ amadu tó fẹ́ kọ́ mẹ́ wọ́n ń pè masalasi kan ní masajid dur masalasi tá a kọ́ mara lé ń bẹ́ nú àdìsí àṣọrọ̀ dà láńdà nú Abu Dawud pété ẹ bá kọ́lé o ẹ máa jẹ́ masalasi wà ń bẹ́ o ẹ sì pé àwọn ọmọ ìyá olókè ọya wọ́n máa ń sèyàn jọ wá lọ kódà bí ó gbàjọ èèyàn 10 lọ ẹ rí masalasi mbẹ ani Muhammad sara ó ní bí a bá sì kọ́ masalasi tó bá kéré tí ó gbàjọ ilé ẹyẹ lọ ilé ẹyẹ tó bá di àlìkẹ́ àmọ́ Ọlọ́run kọ́ ilé fún lálìjánnà kọ́ wájà wá kọ́ gbógun yẹn kọ́ gbógun yẹn ẹ mọ̀ pé Ọlọ́run lọ́mọ ẹni tọ́lọ́wọ́ fún lálìjánnà ìyẹn abala kanu inú nǹkan tó wà kó ìyẹn náà ń pè masalasi ti akọmaralé wọ́n ń pè kan ní masajid rawatib ó ní pé masalasi tá a fi ń kírun wákàtí 5 àkíjímọ̀ ń bẹ masalasi kan náà ni a tún ní masjid jami masalasi pé à ń kíjímọ̀ ń bẹ masalasi kan náà ni wọ́n ń pè masalasi kan ní alimasajid alamiya masalasi àgbáyé 3 nìyẹn masalasi Maka masalasi Madina masalasi Palestine tí a Nábì sọ wá pé èèyàn gbọ́dọ̀ di ẹrù kó ń lọ jọ́sìn níbì kan masalasi 3 yẹn àwọn ni masalasi àgbáyé gbogbo masalasi wa ń sọ yìí ó wá bẹ̀rẹ̀ yàtọ̀ sí masalasi akọ́mára alé gbogbo masalasi bá fẹ́ kọ́ àwọn kankan bẹ kò ṣe mọ́ ni tó gbọ́dọ̀ wà lára masalasi ó gbọ́dọ̀ ní ilé ìtọ̀ ilé ìyàgbẹ́ tó dáa ilé fìrí ọ̀gbọ̀dọ̀ masalasi táwọn yóò máa tọ̀ sẹ́yìn ìkùlé masalasi kódà ó yẹ kó nílé ìdáná ó yẹ kó níbi tá a ti máa wẹ òkú ó gbọ́dọ̀ ní library kódà kó kéré gbogbo ilé ló gbọ́dọ̀ wà tọ́gbọ́n tátà wá fẹ́ kọ́ standard látọ́ fẹ́ kọ́ abẹ́mọ̀ kí irun jímọ̀ ń bẹ ìyẹn inú àkàtí ó tún ní yóò ní school ní láti ní school yóò ní bí a ti ń ṣeré playground láti lílé eré àwọn tí ma ṣeré tó gbọ́ pọ̀lọpọ̀ àwọn ọmọ masáàsì eré wọ́n wá sí masáàsì wọ́n fi máa sí lọ tẹ́bà lọ US láìpẹ́ tí wọ́n lọ sí Austin àwọn ará Pakistan mọ́dé masáàsì wọn bọ́mọ́ bá ti débẹ̀ ọmọ ní lọlé mọ́ ìbẹ̀ ni ó ti máa ti ń pèrún ẹlọ́kírun ó tún padà sí ilé rẹ̀ àwọn kéékèèké ọmọ ọdún 7 ọmọ ọdún 8 ọmọ ọdún 10 wọ́n ti hàlùkwá ń sórí bí eré sí ni eré lọ sí masáàsì tó fi hàlùkwá ni ó sì gbọ́dọ̀ ní hospital tàbí clinic yóò sì ní ilé ìgbàlejò gbogbo eléyìí ló gbọ́dọ̀ wà ń bẹ̀ yóò sì ní ibi ó ti máa ṣe ayẹyẹ hall gbogbo àwọn nǹkan yìí láti mọ̀ bàbá Qaradawi abazahullah ó sì tí a kan lórí the principle to the rule and principle of mosque kí ni àwọn tó ẹkọ́ wà lára masalasi gbogbo lè ní ọwọ́ àwọn expert nínú àwọn mùsùlùmí inú àtọ́ pé engineer ni wọ́n tó pé wọ́n bá ní locate Qibla according to the modern way to fi the correct gbogbo lè o náà ni akọ masalasi nù ọwọ́ akú
ta ni ó mójútó. Àkọ́kọ́ wọ́n láti ní central committee, lábẹ́ wọn ní committee kéékèèké lórí àwọn nǹkan kọ̀ọ̀kan. Iṣẹ́ ni kódà tó bá yẹ pé owó oṣù la máa fún wọn ṣe wọn kìí ṣe pátá. Àti ó mójútó ọ̀rọ̀ àwọn nǹkan tá à ń sin bẹ̀, ọ̀rọ̀ hospital bẹ̀, tàbí wọ́n charge hospital, tàbí wọ́n charge school, gbogbo everything yóò ní committee kọ̀ọ̀kan. Tàbí wọ́n charge ọ̀rọ̀ sàká, tàbí wọ́n charge àwọn children, àwọn women, tàbá ní widow, divorcee, àwọn ọ̀bán, tàbí wọ́n charge wọn. A máa rí ìjọba jẹ́ ọmọ kú, a ti mọ̀ bí dáa rí fáyẹ̀ sí, a ní gbìmọ̀ alálàáfà oríṣiríṣi. Àwọn àyàn imam ní ọ̀nà tó rọrùn tí ò ní lọ́bìnú, kò tí pé bàbá alágbájá ni máa ń gbó ti kú ọmọ ẹni kọ́ bọ́bẹ̀ láà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní tẹbá bá yẹn imam ẹni bá máa Al-Qur'ani kéjù àti yẹn máa mú lọ́dọ̀ àmùsùn lè rárá. Aláàfáà márùn ní masalasi gbogbo ọ̀nà ní interest nínú máa ẹ̀ẹ̀kan pé kọmití ni kọmití aláàfáà mi láti ta inú ẹ̀ tẹ́sùn náà wà ń bẹ̀. Wọ́n á ní tó inú ẹ̀ mara àrùn afẹ́ mọ àwọn tí a ha gbọ́ Al-Qur'ani sórí. Nínú abáré èèyàn mẹ́ta tó wà Al-Qur'ani sórí pátápátá, àméjì wà Al-Qur'ani sórí, àméjì ẹ̀ sẹ́kẹ́ ni wọ́n qualify mọ́. Àwa ṣe test fún wọn bóyá ọ̀nà márùn la fẹ́ béè lọ wọn, a fẹ́ béè ọ̀rọ̀ márùn nínú Al-Qur'ani, a máa gbé bá wù wá ni, àwọn afáàní ọmọ sẹ́yìn gbogbo ẹ̀yìn kọ́mítẹ́rẹ̀ máa wù náà ni, gbogbo jẹ́mọ́ ìdámọ́ wá wòran pé a fẹ́ ṣe dáfà ìmọ̀ wà lé ni. Wọ́n gbé ọ̀nà mẹ́ta fẹ́nìkan orí ẹyọ kan kàmbẹ̀, ẹnìkan ọ̀nà márùn tí wọ́n gbé fún lọ́kà, tàbí wọn méjì nu wọn ọ̀nà márùn tí wọ́n gbé fún wọn wọ́n jọ ká, wọ́n ti dọ́gba nù. Ẹnìkan tó ń já ó kàn mẹ́dùn wọ́n láwọ̀ wò pé ta ló ha súnà jù, ta ló mọ súnà jù nu wọn, Sahih Bukhari, Sahih Muslim, wọ́n á ní tó àdé àwọn àfáà aládìsí mẹ́fà lọ́wọ́ àwọn ta ló ha mẹ́fẹ̀ẹ́fà sórí. Wọ́n bá bọ́ta wọ́n gbogbo náà ha mẹ́fẹ̀ẹ́fà sórí, wọ́n sì tẹ́sì fún wọn bákan náà wọ́n rí ẹnìkan gbéra wọn. Wọ́n á ní ta ló mọ fíkíù jù, ó tó dọ̀rọ̀ fíkí ó di ìdájọ́ ẹ̀sìn, wọ́n tún béèrè ìdájọ́ ẹ̀sìn bákan náà wọ́n tún rí. tó wá kù ní pé lásìkò ànábì wọ́n á ní ta lọ́kọ́ gba Islam, tó ẹgbẹ́ gbàkan náà tó gba Islam ó kù pé ta lọ́kọ́ ṣe jíra, gbàkan tó ṣe jíra wá kù ta lọ́dà gbàjù lọ́jọ́ orí. àwa lè fi ájì tó tí a ń bí, a lè fi ta lọ́kọ́ fẹ́yàwó tó tí a ń bí, abẹ́ẹ̀kọ́ ni kò ní dàrú, kàlùkò ti mọ̀ wọ́n rẹ̀. A wà ní ètò fún masalasi yẹn, àwọn onímọ̀ ọ̀rọ̀ ìmọ́tótó ni, ọ̀rọ̀ igbá ni, ọ̀rọ̀ security ni, wọ́n ma ti túfà masalasi lọ ń bú ẹwà dábí tó lọ torí pé àlù masalasi ẹ̀ká lò ní ẹfí ń jí nǹkan masalasi. Aná ti mọ̀ pé kò ní sẹ́nìkan kan masalasi yẹn, ṣe àwọn masalasi wọn ni tí a bá ti kírun jímọ̀ tàwọn ti pa ní ọdọ̀ọ̀sẹ̀ tó ń bọ̀, gbogbo wọn sì lọ bí iṣẹ́ ńgbẹ́ bá dé wọ́n ti tú gbogbo ẹ̀ ẹ̀rí gbogbo eléyìí òun náà ni àwọn àdánwò tó wà ní ibẹ̀. Eléyìí jẹ́ díẹ̀ nínú ọ̀rọ̀ mọ́sálásí. Ní ìparí ọ̀rọ̀ mi, ọmọ ní ká sọ role tí mọ́sálásí ń play lórí ideal Muslim. Àwọn òlà ń pè ní ideal Muslim. Tábà gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ti sọ lọ, àwọn kankan ń bẹ tí Islam ń fẹ́ ní ara mùsùlùmí kí èèyàn tó lè jẹ́ mùsùlùmí tó ní àlàáfíà. Àkọ́kọ́, al-Muslim fi akidati, yóò jẹ́ mùsùlùmí náà akida nínú ìgbàgbọ́ ẹ̀sọ́ lọ́n, nínú tí jẹ́ àìdí mùsùlùmí pé kò ní
àkídà tó yẹ kó ní àkídà tí wọ́n ń sọ yìí ìlànà ìgbàgbọ́ ni kí ni ìgbàgbọ́ nípa Ọlọ́run kí ni ìgbàgbọ́ nípa màláíkà Ọlọ́run kí ni ìgbàgbọ́ nípa àwọn ànábì Ọlọ́run àwọn àti Ọlọ́run ọjọ́ ìgbédàlẹ̀ kíámà kádàrá ní ìbámu bó ṣe wá nú Al-Qur'an àti Sunnah gbogbo mùsùlùmí kọ́ ló ní yẹn gbogbo ẹgbẹ́ Islam kọ́ ló ní mi táwọn ẹgbẹ́ mi ti wó nìyẹn ẹlòmíín bí ìgbàgbọ́ ní òjíṣẹ́ ló ti wó ẹlòmíín gbàgbọ́ ní ọjọ́ ìgbédàlẹ̀ kíámà ló ti wó ẹlòmíín gbàgbọ́ ní kádàrá ní destiny ló ti wó lẹ́nu kó jẹ́ mùsùlùmí fi ìbádàtì inú jọ́sìn ẹ̀ wọ́n láti máa jọ́sìn dáadáa ọ̀tọ̀ nígbàgbọ́ ọ̀tọ̀ níjọ́sìn ẹnu Al-Qur'ani alladhina amanu wa amilu solihat Ọlọ́run máa fi iṣẹ́ eré kún ìgbàgbọ́ ni nítorí náà 82 Ọlọ́run ti lo pé ẹni Ọlọ́run bá gbọ́ tó ṣẹ́ rere lọ́dọ̀ àwọn mùsùlùmí kò sí pé inú mi dá mi kan sí lọ́run ni inú rí ọdọ́ sì máa sí lọ́run ìwà lẹ́sìn ẹ̀sìn ni wá ti wá ẹ̀sìn ò lè ní tòmọ̀tá àbá níwà ìwò ní tòmọ̀tá àbá lẹ́sìn lọ́dọ̀ àwọn mùsùlùmí o méjì ìrọ́lájú lọ́pọ̀ níjọ́ kan obìnrin kan wọ́n ní máa sin lọ́hùn kan bẹ́nu mọ́sánlẹ̀ mẹ́mọ́ Ahmad wọ́n ṣùgbọ́n ahọ́n ẹ̀ mú tó bá èèyàn báyìí àgbà wọn aládùúgbò yóò bu wọn kan lẹ́nu wọ́n á rìpọ́tẹ̀ fáànàbí anábì ní inna finnar hiya finnar hiya finnar ó ní àìkú ẹ̀ láìwọ́n náà kírùkírù lóòtọ́ ṣùgbọ́n kò níwà kódà ìwà dáńsọ ìkéṣe wà sí èèyàn gan kódà sí ẹranko Ànábì lóbìnrin kan ó torí olóńgbò wọ̀ná ó ní ẹnìkan sì torí ajá wà ní Jánnà ẹni tó torí olóńgbò wọ̀ná olólógbò lé ọwá súnmọ́lẹ̀ tó lóńgbò wà lè lọ jẹ tó fi kú sórí so ẹni tó torí ajá wọ̀ná ó ń lọ́nu gbó ni ajá wa fẹ́ mú mi ògbẹ́ngbẹ́ ó wà bọ́ bàtẹ̀sẹ̀ ó fi gbomi fajá yẹn ìwà àwa mùsùlùmí tó débi ẹranko kátàbílọ ọmọnìyàn mùsùlùmí láti jẹ́ mùsùlùmí nínú ìgbàgbọ́ ẹ̀ mùsùlùmí gidi nínú ìjọsìn mùsùlùmí gidi nínú ìwà rẹ̀ bákan náà ó láti jẹ́ mùsùlùmí gidi fi àfùkárì nínú ìròrí a ní kàtà ń pé thought your ideological thought bóòlù sí máa ń rorí nípa ìrọ̀ Islam àwọn kankan bẹ̀lẹ̀ ní tó yẹ pé àwọn mùsùlùmí bá ń sọ̀rọ̀ lórí ẹ ti mọ̀ pé kò ní orí Islam inú ẹ̀ lọ́rọ̀ interest ìwọ ní kí mo sì gba interest á sì máa rán mùsùlùmí ọ̀nà kí ló gbá dìímẹ̀ problem ti bá nínú thinking inú ẹ̀ ní family planning a máa defend ẹ̀ no kò sínú Islam tánà bí mo wá àwọn ọ̀tá ni wọ́n ní ìdẹ́rù òsì bá ní ní ẹbẹ́yìn àgbàlagbà rí ẹ wo yọmọ táwọn bàbá jọ ń bí bàbá tèmi bí 22 kò sí bẹ̀rù kan èmi náà bá ń sọ ní mìíràn ti bí mẹ́rìnlá tí wọ́n lé ní wọ́n ti dẹ́rù sí yẹn bàbá débi pé èyí àti ẹgbà pọ̀pọ̀lọ̀ ní sóre fún ni gbogbo iná láti tó ṣe bẹ́ẹ̀ ni tá bá ń sọ̀rọ̀ polygamy wọ́n ti sọ di ìwọ̀ ọ̀daràn láwùjọ wa àṣà Yorùbá sì ré ọgbà láàyè Islam gbà láàyè nígbà táwa ń gbọ́njú gbogbo ìyá tí ọba lórogún tí ọmọ bá ń hùwà ní olè mọ́ wà bẹ́ẹ̀ tó gbé ìyá òkú lórogún ṣùgbọ́n ní ìsìn wọ́n ní ọlọ́mọjẹ làṣídá ilé olórúkú lọ ń lọ alájẹ bá sọ̀rọ̀ alájà kọ̀bá lọ lóyún fún kiri ọ̀tẹ̀yìn lọ́rùn tí kò jẹ́ ìyàwó kejì lọ ọkọ lọ gbogbo bá àwọn àdánwò ṣe délé náà gbogbo ẹ̀ ló dá láláti tó ṣe gbogbo ẹ̀ náà ló létò ní Islam bàbá fẹ́ ṣe polygamy létò kí wọ́n ti pé Ọlọ́run sọ kásìmá gbárọ̀ fúlọ̀ náà gbogbo yẹn kọ́ lọ́run ṣe fún ọkọ tó fẹ́ fẹ́yàwó méjì yọ kẹ́kọ̀ọ́ ìyàwó tó fẹ́ fẹ́yàwó lé yọ kẹ́kọ̀ọ́ ìdí mú fẹ́ tó fẹ́ jẹ́ kejì lọ yọ kẹ́kọ̀ọ́ wọ́n gbogbo ẹni òsínì sí lébi rọ́ọ̀fù là ń gbá ọmọ mi ò tiẹ̀ jẹ́ ní jẹ́yàwó tí lé ó tiẹ̀ mọ̀
nígbà bá kú tán máa gbà ọkọ ẹ máa ti tún ó ráwọn ọmọ ẹ ṣe jọ àwọn ọmọ ẹ náà ni bẹ́ẹ̀ lọ gbogbo ilé bákan náà alimuslim fi mashairi wa watifi in feeling in emotion in láti wà islamic emotion gbọ́dọ̀ bá islam ìtara ẹ̀rọ àwọn ọmọ kan bẹ́ta nísìn wọ́n ní tara islam wọ́n kọ̀ bá kan mú wọ́n act negatively ìtara wà nínú islam tó wọ́n láti ní ẹ̀kọ́ gbogbo ilé láti mọ̀ tàbá fẹ́ tara fún ìsẹ́mọ̀ púpùlà ṣe tara tí ò ní kọjá là gbogbo ẹ̀ ní ó ní òfin nínú ẹ̀sà mùsùlùmí gbogbo ilé lẹ́nu àwọn tó ń wo àwọn nǹkan tẹ́fẹ́ kí mùsùlùmí bá lò kí ó tó lè ní islam personality tá à ń sọ kó tó jẹ́ ẹ̀dín muslim àkọ́kọ́ alimusulman àrọ́bì bó ní ṣe ń bá ọlọ́run bá rẹ̀ lò ẹlẹ́ẹ̀kejì alimusulman ànàṣe bó ní ṣe ń bára rẹ̀ lò inú kẹta máa ń bá òun lára ẹni ọkàn bọ́dì ààrẹ làákàyè ọlẹ́kọ̀ọ́ta fi bá lò alimuslim máa wà lédè bó ní ṣe ń bá wo bí ẹ lò ọ̀ràn yẹn ni ká kọ́ èèyàn lè da pẹ̀lú ọlọ́run kọ́dà pẹ̀lú akọ́mọ́dà pẹ̀lú àwọn òbí ó látara àwọn òbí ẹ̀ lọ́gbà wọná bẹ́ẹ̀ ni alimuslim máa zawjati tó bá jẹ́ ọkùnrin bó ló ṣe báyàwó ẹ̀ lò alimuslim máa zawjiya tó bá jẹ́ obìnrin bó ló ṣe bọ́kọ ẹ̀ lò ara àwọn ẹ̀dín muslim nìyẹn ọ̀dà pẹ̀lú ọlọ́run ọ̀dà pẹ̀lú ààrẹ ọ̀dà pẹ̀lú àwọn òbí ẹ̀ ọ̀dà pẹ̀lú ìyàwó ọ̀dà pẹ̀lú ọkọ ẹ̀ alimuslim máa wùlàdì mùsùlùmí pẹ̀lú àwọn ọmọ ẹ̀ bó ló ṣe bá ọmọ ẹ̀ lò lẹ́yìn náà alimusima jirani bó ló ṣe gbá wọn aládùúgbò ẹ̀rọ yọ neighbor má àkọ́rí bí àwọn fámìlì ìyàwó ẹ̀ fámìlì ọkọ ẹ̀ alimusima kọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ bó ló ṣe bá wọn lò alimusima agẹ́lì mùsùlùmí bó ní ìdá mùsùlùmí bẹ́ẹ̀ lómi tí ẹsẹ̀ mùsùlùmí lò náà mùsùlùmí bó ló ṣe bá wọn lò gbogbo ilé ńlá ti kọ́ mọ́sáàsì náà lànà ti kọ́ mùsùlùmí gbogbo ẹ̀ mọ́sálásí èsì nǹkan tó kéré nínú ẹ̀sìn àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àsìkò ọjọ́ ti lọ bí tí ọlọ́gbà aláìtáàdù sí lé nírè akólekóle hadha azawala aliwalakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.